aláṣọ ẹbídé eléyìí tá a rò pé wọ́n ti fẹnu ẹ̀ jóná lọ́jọ́ sí tí Biola Adebayo tó sọ ó mà ti tún rúgbó dé báyìí. Kódà níṣẹ́ làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbà á bí ẹni gbàgbá ọtí ìyẹn lórí ayélujára ó kó ọ̀rọ̀ ràbàdẹ̀ ó ti bá mi Wasiu Ayinde ìyẹn K1 Deultimate látàrí àwọn àwòrán eléyìí tí Emmanuella Aderopo ẹlẹ́bà yẹ́lò tíátíá tó gbé jù sórí ayélujára báyìí. Ẹ wá gbóhun tí àwọn akẹgbẹ́ Bukky Right ìyẹn lágbo òṣèré tí wọ́n ń gbé pò yẹnu ní ti eré eléyìí tó fẹ́ gbé lọ sí sinimá lẹ́nu lọ́lọ́ yìí tó sì ti bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ tantantan. Ọ̀rọ̀ yìí mà pọ̀ o. Bisola Badmus náà ṣe ti gbọ́ ohun tó kọ nípa ọmọ rẹ̀ eléyìí tó bí fún bàmí Wasiu Ayinde K1 Deultimate. Ẹ gbọ́ mi, ọ̀rọ̀ yìí pọ̀ ó sì lékenkà. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà àwọn náà ti fárígá báyìí o, tó sì jẹ́ wípé níṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ju oko ọ̀rọ̀ rabadẹ̀rabadẹ̀ sí First Lady tíá ìyẹn Rẹ̀mí Tinubu. Eléyìí gbẹnu tán o, níṣe ló dàbí ẹni pé wọ́n ti fẹ́ lé Shade Okoya kúrò lẹ́ẹ̀dí ọkọ rẹ̀. Kódà kọ́lọ́run má jẹ́ arógun alákòóbá, òun náà làdúrà tí gbogbo àwọn ènìyàn ń gbà pátápátá. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ ìgbádùn àti mùkúnnù ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Láti ìgbà tí ìyá wa Rẹ̀mí Tinubu ìyẹn First Lady tíátíá lórílẹ̀‐èdè Nàìjíríà látìgbà tá a ti rí tó ju fọ́nrán kan sórí ayélujára, òun la mà ti rí tí gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà pátápátá tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbá ọtí. La bá tún rí fọ́nrán kan tó bọ́ sórí ayélujára níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ rabadẹ̀rabadẹ̀ ìyẹn sí First Lady tíá nípa àtàrí eléyìí àmọ̀ràn èyí tó fún àwọn ìyá wípé kí wọ́n tiẹ̀ bọ́ sí di àkàrà, kí wọ́n máa dín àkàrà tàbí kí wọ́n máa yan àgbàdo tààtọ̀. Eléyìí làwọn ọ̀dọ́ bá gbà sórí wípé ṣé ohun tí ó lò tó fi tọ́ gbogbo àwọn ọmọ tiẹ̀ òun nìyí ni. Bẹ́ẹ̀ la ṣe rí tórúkálukú àwọn ènìyàn tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ náà tí wọ́n ń sọ oríṣiríṣi àwọn ọ̀nà tí wọ́n gbà wo ọ̀rọ̀ náà wípé ṣé báyìí ló ṣe kóyan Nàìjíríà kéré tó ni. Nígbà tí àwọn èèyàn tí wọ́n lọ sílé ìwé ṣùgbọ́n tó jẹ́ wípé wọn ò tiẹ̀ ní ríṣẹ́ àti bẹ́ẹ̀ lọ, wípé ṣé àmọ̀ràn tó wá dára òun ni ó gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n bọ́ sẹ́gbẹ̀ẹ́ títì láti lọ máa ta àkàrà tàbí lọ máa ta kúlíkúlí àbí lọ máa yan àgbàdo tà. Ọ̀rọ̀ yìí bó ti bọ́ sórí ayélujára níṣe ni gbogbo àwọn ọ̀dọ́ ni wọ́n ti gbaná jẹ báyìí tí wọ́n sì ti ń wọ́ ìyá wa lórí ayélujára oríṣiríṣi ọ̀rọ̀ àwọn kò bákùn gbé òun náà ni wọ́n ti ń sọ ní gbáǹkọ́ sí ìyẹn First Lady ìyẹn Rẹ̀mí Tinubu àti bàbá wa Aṣíwájú Ahmed Tinubu. Ọ̀rọ̀ yìí ó gbẹnu tán lórí ayélujára. Kódà níṣe ni gbogbo àwọn ọ̀dọ́ pátápátá ni wọ́n ti gbaná jẹ o, tí wọ́n sì ń sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá, wípé kódà ojú tí wọ́n fi ń wo àwọn ọmọ Nàìjíríà kò dára rárá. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ni wọ́n tún ń rọ àwọn èèyàn wípé kí wọ́n lọ gba káàdì ìdìbò wọn kí wọ́n bá lè dìbò fún ẹni tó tọ́. Ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri tí wọ́n ń gbé pò yẹnu lórí ayélujára òun lèmi ní kẹ́mi ó mú wá sétí ìgbọ́ yín yìí o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé níṣe ni ìyá wa sọ wípé òun ò tiẹ̀ yá àwọn ènìyàn wọ̀nyí lówó yẹn o, ṣùgbọ́n níṣe lòun bùn wọn ní ìyẹn àádọ́ta 50,000 naira òun ni òun fẹ́ fún ìyá kọ̀ọ̀kan pé bó tiẹ̀ wá jẹ́ pé kí wọ́n lọ máa fi dín àkàrà àbí kí wọ́n fi yan àgbàdo. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ba àwọn ọmọ Nàìjíríà níbi tí ò ti dára. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàrí tọ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń gbèpò yẹnu lórí ayélujára. Àwọn mìíràn tiẹ̀ ti sọ di eré, wọ́n ti sọ di yẹ̀yẹ́ lórí ayélujára. Táwọn mìíràn ti sọ pé kódà àwọn tiẹ̀ ti wá gba ìmọ̀ràn ìyá wa báyìí. Níṣe ni àwọn ti lọ mú sọ̀ lọ́jà láti máa dín àkàrà tàbí dín kúlíkúlí àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n níbi tí àwọn mìíràn ti sọ di eré tí wọ́n sọ di àwàdà, bẹ́ẹ̀ la rí àwọn ọ̀dọ́ Nàìjíríà kan tí wọ́n jáde tí wọ́n láwọn tó gbangba sùn lọ́yẹ́, wọ́n bọ́ síta wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn òkú ọ̀rọ̀ rabadẹ̀rabadẹ̀ wípé ohun tó yẹ ni òun ló yẹ ni okùn ọrùn òya dìrẹ̀ pé kò yẹ kí irú eléyìí kó máa jáde lẹ́nu First Lady tí ẹni tí gbogbo wa tá a gbọ́kànlé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ohun tẹ́yìn náà bá rí
sí ẹ rọra bá wa lọ sí abala àríwísí kẹ́ ẹ bá wa fi síbẹ̀, ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní comment section, ká lè mọ èrò ọkàn tiyín náà. tó ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Bisola Badmus, ìyẹn ayálẹ̀dẹ̀ bá mi Wasiu Ayinde nígbà kan rí tó kọ sórí ayélujára, ìyẹn nípa ọmọ rẹ̀ ọkùnrin tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa tí orúkọ rẹ̀ ń jẹ́ Malik. tó ó ti wá gbé síbẹ̀ nítorí wípé ọmọ náà ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, bẹ́ẹ̀ la ṣe rí tó kọ àwọn ọ̀rọ̀ bàǹtìbàǹtì nípa ọmọ náà wípé ọmọ náà, ọmọ tí òun sọ yìí ọmọ gidi ni ó jẹ́ sóhun, pé òun ò sì lè kóyàn rẹ̀ kéré torí wípé kí ni ọmọ òun gangan òun náà ni ọmọ tí ó ń ṣe ọjọ́ ìbí yìí. bẹ́ẹ̀ láti ṣe rí tí ó bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà gbáǹkọ́ fún, tí àwọn ènìyàn náà tí àwọn náà ò dẹ́kun láti máa gbàdúrà fún ọmọ náà wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. astẹ́ bá sì gbàgbé, arántí nígbà tí bàmí Wasiu Ayinde tó gba ọmọ náà gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ lóòótọ́ wípé lóde àríyá ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní kọrin fún ọmọ náà wípé ọmọ bọ̀ wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, táwọn ènìyàn sì ń gbé ọ̀rọ̀ náà pò yẹnu lórí ayélujára nígbà náà. tá a sì rí ọmọ náà bó ti dọ̀bálẹ̀ gbalaja síwájú bàmí Wasiu Ayinde tó sì ń kí i ní mẹ́sàn-án mẹ́wàá, tí àwọn ènìyàn sì ń gbóṣùbà káre fún un, tí wọ́n ń kí i ní wípé ọmọ dáadáa eléyìí tí ó dúró gbẹ̀kọ́ nílé ìyá rẹ̀ òun náà ni. bẹ́ẹ̀ ni a sì rí wípé ìyá wa Bisola Badmus, àwọn náà wọn kì í sọ òṣì ọ̀rọ̀ tàbí òkò ọ̀rọ̀ bátibàti sí bàbá wa bàmí Wasiu Ayinde. a rí bí àwọn méjèèjì bí wọ́n ṣe jọ máa ń fi maturity bí wọ́n ṣe máa ń fi yanjú ọ̀rọ̀ ara wọn. òun náà ni a tún rí gbọ́ lórí ayélujára. a kí ọmọ náà wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, a kí a sì gbàdúrà wípé igba ọdún kan ni. tó nípa ti ọ̀rọ̀ Bukky Right, ṣe é mọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé pa ti mú wá fún yín lórí ìkànnì yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé eré rẹ̀ kan ń bọ̀ wá sí sinimá, ìyẹn nínú oṣù keje èyí tá à ń wọ̀ yìí náà ni eré náà yóò balẹ̀ bàgẹ́ sí sinimá tó pe orúkọ rẹ̀ ní The Return of Omotara Johnson. bẹ́ẹ̀ bá sì rántí, fún gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbọ́ nípa Omotara Johnson tẹ́lẹ̀tẹ́lẹ̀, eré yẹn nígbà náà wọ́n ní town ni, tó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n kọ́ ẹ̀kọ́ rẹpẹtẹ nínú eré náà. ó ti tún wá ṣe ní ọ̀nà àrà mìíràn báyìí, ṣe é mọ̀ wípé ọgbọ́n máa ń kún ọgbọ́n sí ni. ó ti ṣe ní ọ̀nà àrà mìíràn tó tún bá títí ìlànà òde òní léyìí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tó tún bá lọ. ẹ wò eré náà ó ga yeye, ó ga lọ́pọ̀lọpọ̀, tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àríkọ́gbọ́n òun ni àwọn èèyàn máa rí níbẹ̀. ṣùgbọ́n ohun tó yanilẹ́nu jùlọ òun ni bí àwọn olólùfẹ́ rẹ̀, ìyẹn àwọn akẹgbẹ́ rẹ̀ lágbo òṣèré, àwọn ènìyàn bíi Fẹ́mi Adébáyọ̀, àwọn bíi Wùmí Toríọlá àti bẹ́ẹ̀ lọ, bí wọ́n ti ń bá gbé eré náà tí wọ́n bá gbé dáadáa, àti Tóyìn Abraham, gbogbo wọn pátápátá òun ni wọ́n ti ń ṣe kọ́ńtẹ́ǹtì fún eré náà, ìyẹn The Return of Omotara Johnson. ẹ rí bí wọ́n ti ń gbárùkù ti màmá wa nítorí wípé ó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ní agbo òṣèré ní ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló ti ràn lọ́wọ́ lágbo òṣèré yìí, léyìí tí Tóyìn Abraham tóun náà jẹ́ ọ̀kan lára àwọn tí ó ti rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ màmá wa Bukky Right, ìyẹn àgbà òṣèré tíá. tó òun náà ni wọ́n wá ń fi tìfẹ́tìfẹ́ tí wọ́n fi ń polówó eré náà, tí wọ́n sì ń sọ fún àwọn olólùfẹ́ wọn wípé eré náà yóò balẹ̀ bàgẹ́ sí sinimá, ìyẹn ní oṣù keje eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí. òun náà la rí gbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ́ títí yín náà, torí wípé kí ni bẹ́yìn ò bá débẹ̀ ìròyìn kò lè tóbi kéèyàn mójú ba nǹkan tí ó bá wà ń bẹ̀ gangan. èyí náà ni gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ yìí ni wọ́n sì ń sọ wípé àti meet and greet o, àti movie premiere, àti sinimá gangan, gbogbo ẹ̀ pátápátá òun ni àwọn máa dé. ṣe mọ̀ pé bí èèyàn bá fẹ́ gbé eré lọ sí sinimá, èèyàn gbọ́dọ̀ polówó rẹ̀ dáadáa, nítorí pé sinimá kì í ṣe ibi téèyàn kàn ń kúfìrí
jèrè lọ tó ṣùgbọ́n béèyàn bá nífẹ̀ẹ́ èèyàn dénúdénú ó yẹ kéèyàn ó lè bá sọ́pọ́ọ̀tì business ẹ̀. Òun náà ni nǹkan tí àwọn ènìyàn ń sọ tí wọ́n sì ń gbé pò yẹnu lórí eré náà. tó àwa fi tìfẹ́tìfẹ́ sọ fún ẹ̀yin olólùfẹ́ wa náà wípé ẹ̀yin náà ẹ lọ sí sinimá kẹ́ ẹ bo sinimá wìtìwìtì láti lọ bá wọn wo eré náà. tó Emmanuella Aderopo ìyẹn lẹ́bàá yẹ́lò àjíkẹ́ ọ̀kín tíátíá òun náà la rí tó ju àwọn àwòrán kan sórí ayélujára ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní throwback picture. ó fi ṣe àwọn ìgbà tí ó joyè bẹ́ẹ̀ bá gbàgbé wípé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn òun náà ni ó di ṣẹ́ríkì ìyálájé ti gbogbo ìlú Ẹ̀gbá pátápátá. tó ìgbà náà ló joyè náà àwọn àwòrán ìgbà náà tó yà òun ló wá jù sórí ayélujára báyìí tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní gbé epo yẹnu pé gbogbo ìgbà ṣáà ni obìnrin yìí máa ń rẹwà sí gbogbo ìgbà pátápátá. òun náà sì ni ó máa ń fi ẹ̀rín sẹ́nu. òun náà ni wọ́n fi ń pè ní ever smiling tí wọ́n ń pè ní red rose oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí wípé ojú kì í rárẹwà kó má sọ. òun ní ọ̀rọ̀ ìyá wa Emmanuella Aderopo ìyẹn ever smiling tí a sẹ́ríkì ìyálájé ti gbogbo ìlú Ẹ̀gbá pátápátá. òun náà la rí tí àníkàmúwáṣe ti gbọ̀nyìn láwọn èèyàn bá tún bẹ́ kẹsẹ́ ló bá tún di ọ̀dọ̀ bá mi Wasiu Ayinde ni wọ́n bá ní àwọn tiẹ̀ ní káwọn ó sọ ni wípé nígbà tí ìyá wa ń joyè yìí àwọn ò rí bá mi Wasiu Ayinde níbẹ̀ wípé èyí tí wàá ṣe tó fi wá rí bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé bá mi Wasiu Ayinde àwọn náà ní àwọn olólùfẹ́ tiwọn ever smiling tí náà sì rèé àwọn náà gbẹ̀yìn àwọn èèyàn ti ń ba síbẹ̀ ní níṣe ni wọ́n ṣáà máa ń kan sára sí ìyá wa ṣé nítorí ẹwà ni àbí ti ìwà àti oríṣiríṣi olúkálukú ṣáà máa ń sọ oríṣiríṣi ohun tí wọ́n mọ̀ nípa ìyá wa ever smiling. à ń kí wọn wípé oyè á mọ́ rí o wípé níṣe ni elédùà yóò sì máa fún wọn ṣe àti àwọn ọgbọ́n eléyìí tí wọ́n máa fi gbé ìgbésẹ̀ lórí oyè náà. òun náà ni àdúrà tiwa sí wọn nítorí wípé olólùfẹ́ wa àti àwa náà jẹ́ olólùfẹ́ fún wọn. òun náà ni a ṣe ń sọ eléyìí. tó Biola Adebayo bẹ́ẹ̀ bá gbàgbé pé mẹ́nuba ọ̀rọ̀ nípa aṣọ ẹbí ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ aṣọ ẹbí ọ̀hún tá a rò pé ó ti rẹ̀ jà pé ó tẹ̀ ti fẹnu jóná ó ti tún wá rú jáde báyìí o látàrí àwọn òde kan ìyẹn àwọn àríyá kan tí àwọn òṣèré orí ìtàgé tí wọ́n ti ń pilẹ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn nípa ti ìkómọjáde Mọ́bímpé àti Lateef Adédìméjì àwọn ìbẹ́ta wọn tí wọ́n pe aṣọ ẹbí wọn ní 450,000 naira àti àwọn ti Bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumini tí òun táwọn náà pe tiwọn ní pé ti obìnrin 350,000 títọkùnrin 250,000 naira. ọ̀rọ̀ aláṣọ ẹbí dé ọ̀hún ó ti tún wá di ìran tó báyìí tó sì ti di fàǹfà lórí ayélujára báwọn ènìyàn ti ń gbé epo yẹnu wípé ó tọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ tí Biola Adebayo tó sọ nígbà náà wípé ẹ wò ọ̀rọ̀ aláṣọ ẹbí dé yìí bóun bá ti rí eléyìí tó bá dáa nínú àwọn aṣọ òun tóun ní tẹ́lẹ̀ òun ló máa wọ̀ lọ sí òde àríyá báyìí pé òun ò ní owó aṣọ ẹbí tí òun máa kó kiri nítorí wípé àwọn aṣọ ẹbí ọ̀hún bóun bá ní kóun máa ra gbogbo ẹ̀ pátápátá níṣe ní iléeṣẹ́ òun kò tẹ̀ ní pẹ́ parun torí pé eléyìí ó ga yéye ó sì pọ̀ lápọ̀jù. èyí náà ni àwọn ènìyàn tún wá gbé wá síta padà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n ń gbé ipò yẹnu pé ọ̀rọ̀ ní nǹkan tí Biola Adebayo sọ ní àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tí àwọn iye owó aṣọ ẹbí àwọn ènìyàn tá a ti dárúkọ yìí yẹn Lateef Adédìméjì àti Mọ́bímpé pẹ̀lú Bàbá Ìjẹ̀ṣà tó ti jáde síta wípé owó náà ó pọ̀ lápọ̀jù pé yóò wu àwọn káwọn ó wá ṣùgbọ́n owó aṣọ ẹbí yìí ó gara púpọ̀ o ní ẹnìkan bá sọ pé wọn tí ìmọ̀ tó ń ṣẹlẹ̀ ni wípé ọgbọ́n tí táwọn ènìyàn wọ̀nyí dá òun náà ni wípé kí àwọn ènìyàn má bàa lè pọ̀ níbi ayẹyẹ náà òun náà ni ọgbọ́n tí wọ́n dá bẹ́ẹ̀ la ṣe rí tí oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n ṣà ń sọ oríṣiríṣi nípa àwọn ọ̀rọ̀ náà ṣé ẹ ṣá mọ̀ wípé bó bá ti di wípé owó aṣọ ẹbí rí bá òun yóò dàbí òwò àǹkárá òjẹsẹ̀ mọ́ bó bá ti náṣọ ẹbí òwọlé ìtumọ̀ rẹ̀ òun náà ni òwò àǹkárá òjẹsẹ̀ mọ́ tí mo kọ́kọ́ sọ fún yín lẹ́ẹ̀kan tó òun náà làwọn èèyàn ṣà ń rí tí wọ́n sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n ti ẹ̀ ní kí wọ́n bá wọn dín wálẹ̀ sí eléyìí tí
àwọn gangan fúnra àwọn táwọn ó lè rà yàtọ̀ sí wípé olówó gegege yìí ṣùgbọ́n tó àwọn kan náà tún wá ń rí ní ọ̀nà bòmíì wọ́n tún fojú ọ̀tọ̀ wò ó wípé bí àwọn wọ̀nyí bí wọ́n ti ṣe dúró láti rí ọmọ bí wọ́n bá powó aṣọ ẹbí wọn ní 1 million ó yẹ káwọn èèyàn lè rà á nítorí wípé kò sí nǹkan tí wọ́n ṣe fún àwọn ọmọ wọ̀nyí tó pọ̀ jù. Òun náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu lórí ayélujára tí wọ́n sì ń gbà bí ẹni gbàgbà ọtí tó ní wọ́n bá tún sọ wípé ti pẹ́là náà òun náà ó tún bọ̀ nínú oṣù keje eléyìí tá a fẹ́ wọ̀ yìí òun náà tún ní tiẹ̀ náà bóun náà bá pe owó aṣọ ẹbí tiẹ̀ wọ́n ní òun náà pè ní 350,000 naira tó bí ẹnìkan ṣoṣo bó bá wá mọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta rí tó sì fẹ́ raṣọ ẹbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí wípé owó ó ti tìǹba síbẹ̀. Òun náà ni ọ̀rọ̀ tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu lórí ayélujára torí wípé kí ni wọ́n ní ṣe bó ti mọ ẹlẹ́wà sàpọ́n òun náà ni ọ̀rọ̀ tí Biola Adebayo tí ó sọ síta nígbà náà tí àwọn ènìyàn sì rí ọgbọ́n kọ́ nínú rẹ̀ tí wọ́n sì ń gbépò yẹnu lórí ayélujára tó nípa ti ìyá wa Shade Okoya àtẹ̀yìn náà mọ̀ wípé ẹlẹ́yinjú ẹgẹ́ olójú edé ti bá mi Razak Okoya òun náà ni ìyá yìí lábárí tí àwọn agbéròyìn orí ayélujára ìyẹn àwọn bloggers bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n kọ sórí ayélujára pé ó ní ẹnìkan ní kọ̀kọ̀ tí ìyá wa Shade Okoya tó ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ baba níṣu tí ó sì jẹ́ wípé ẹni yẹn òun gangan ni ó ń ṣàyè ibẹ̀ tó kàn rán jókòó sí ilé bàbá. Bọ́rọ̀ yìí ti kán sórí ayélujára làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbá ọtí wípé béèyàn ò bá rí èèyàn ewì òun ni àwọn èèyàn wípé kò yẹ kí wọ́n máa sọ irú àwọn ọ̀rọ̀ yìí torí pé kí ni ó lè ṣàkóbá fún ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí torí wípé kí ni kì í sì ṣe pé ẹ bá ẹni yìí níbi tó ti ń ṣe irú ìwà ìdọ̀tí yìí ṣùgbọ́n nítorí inúnibí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni wọ́n ṣe ń gbé irú àwọn ọ̀rọ̀ yìí pò yẹnu léyìí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa pé akọ̀ròyìn orí ayélujára kan eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Gistlover ó ti kọ́kọ́ gbé ìròyìn yìí lórí ayélujára nígbà náà táwọn ènìyàn pa lẹ́nu mọ́ wípé èyí ò dáa wípé kí ó má fi ti torí wípé ó fẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn ó fẹ́ rówó níbi fídíò tó bá post kó wá máa fi ba títẹ lòmíràn jẹ́ ó lọlẹ̀ nígbà náà ṣùgbọ́n ẹlòmíì ti tún wá gbé jáde báyìí tó sì jẹ́ pé náà ti ń gbé ọ̀rọ̀ náà pò yẹnu lórí ayélujára. Èyí ló wá mú kí Shade Okoya fúnra rẹ̀ kó jáde láti sọ̀rọ̀ wípé kí wọ́n yé ba òun lórúkọ jẹ́ léyìí tí kò bójúmu rárá láwọn ènìyàn náà bá sọ wípé kí Shade Okoya ó ti ju gbogbo yẹn lọ kó má wulẹ̀ dá wọn lóhùn rárá nítorí pé gbogbo àwọn òun ni àwọn gbàgbọ́ nínú rẹ̀ pé kò lè ṣe irú nǹkan báyìí. Bẹ́ẹ̀ la ṣe rí táwọn èèyàn ń gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí lórí ayélujára. Ẹ gbọ́ ohun tí ẹ̀yin náà bá rí sí ẹ lọ sí comment section ìyẹn lábala àríwísí ẹ bá wa fi èrò ọkàn yín síbẹ̀ káwa náà ó lè mọ̀ kò ní jù báyìí.